káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀fọ́ abalẹ̀ fún another fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀. A sì máa play fún ẹ̀wọ̀ Rotimi Daniel ló jáde tán tó tún pẹ́ẹ́pẹ́ àṣírí tó faraya ẹ̀wọ̀ Rotimi Daniel máa tú àṣírí ta ni Rotimi Daniel tú àṣírí Prophet Sam Ojo òun ni Rotimi Daniel tó jáde tán tó tú àṣírí nípa ẹni náà ẹ̀wọ̀ kí ló fà tí Rotimi Daniel fi jáde tán tó tún pẹ́ẹ́pẹ́ àṣírí nípa ọ̀rọ̀ náà ẹ̀wọ̀ gbogbo ẹ̀lẹ́ máa náfà láti tẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkọ̀lù wa lẹ́yìn tó bá gbà àkọ́kọ́ lè tẹ̀ ń darapọ̀ kọlù ẹ bá a subscribe kẹ́ like comment kẹ́ share nígbà tí wọ́n fà ní content nígbàkúgbà lórí òkè tó bá fi lè tẹ̀lé màá fi ṣọgbọ́n ìmọ̀ àti oge mo sọ pé fídíò wọn alẹ́ ìta máa play fún yàtọ̀ pọ̀lọpọ̀ evidence ta kó wa fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ kú o. sẹ́yìn èèyàn mọ tó ń ṣẹlẹ̀ nàìjíríà sì ń ṣá àbáyé yín fẹ́ bàjẹ́ papọ̀ ni wọ́n ń pa àwọn èèyàn ní fọnáfọṣù wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ní nàìjíríà àdúrà àwọn bàbá yóò kò ṣe kankan sí i ó wọ́n ń wọ̀nù mi wípé kí n mọ́ sọ̀rọ̀ Táíwò Òjó kò ní dá fún ẹ̀ kò ní dá fún Táíwò Òjó yẹn. àṣẹ wa kò tún rí tajé ṣe mọ́. àbí wèrè lélẹ̀ ni. It is only one question we are asking. Wọ́n pa wá ní fọnáfọṣù ní pé ká má béèrè nǹkan tá a tẹ̀ ń preach fún àtẹ̀ ń ta. Naija ń tẹ̀dú mari. Ẹgbẹ́ Jésù yín wá síbi tó ti ń pa àwọn èèyàn náà máa bọ̀ ní Kwara náà. Olórí burúkú yóò ṣe crusade tààrà mọ́ ní Nàìjíríà. Abroad lókù tẹ́ ti ń ṣe light up tẹ́ ti ń ṣe express tẹ́ ti ń ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin olóṣì olórí burúkú tẹ́ jẹ́ báṣà àtẹ̀yìn tẹ́ ń jẹ́ bí àtẹ̀yìn obìnrin tí wọ́n ń fún ní owó olówó owó kòkó. Olórí burúkú yín ní pé ká mọ́ sọ̀rọ̀. Nàìjíríà dìdàkudà. Ẹ wo bí tí Nàìjíríà jẹ́ náà ṣé mo wà ń bẹ́ẹ̀ ni ṣọ́mọ mi wà ń bẹ́ẹ̀ ni. Ṣebí mi wà Nàìjíríà ni. Wọ́n ti sọ Nàìjíríà dìdàkudà. Ẹ tírẹ́tì mi ní láṣà pé gbogbo ibi tí mo ṣe bá ṣe rí yín tú gbogbo ibi tí n bá ní family sí gbogbo ibi tí n bá ní cousin sí. Ẹ ní sùúrù jàre mò ń bọ̀ ẹ jọ̀ọ́ mò ń bọ̀. Pé gbogbo ibi tí mo lẹ́bí sí gbogbo ẹ̀ lẹ́yìn pastors ìwèrè yìí lẹ́ máa tọ́ka sí lẹ́ máa kidnap wọn. You are not based in Nigeria then kí ni business ẹ pẹ̀lú Táíwò Òjó ṣó lórí burúkú ni ẹ ní ṣé mi wà Nàìjíríà ni yet I feel the pain that Nigerians are going through. Ó wá ní kí n má dárúkọ Táíwò Òjó mo rò pé ó fẹ́ pasán ẹni tí mo máa dárúkọ ẹni tí mi bá dá ẹni tí bá dárúkọ ẹ kó gbé Jésù ẹ̀ bọ́ síta kó wá prove mi wrong now. Bó dẹ̀ ló ṣe bó ṣe lórí tìyẹn láti èní ìlọ tí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ ìparẹ́ mi tí ìjàta mi tí ìjẹyọ̀ ó mọ kákùnrún ni gbogbo bó bá ṣe ń lù báyìí kò ní dún fún ẹ mọ́ porogodo ayé ò mọ lù fún ẹ ní ìwọ Beatrice yìí. Ẹ̀yin olóṣì olórí burúkú tẹ́ bá ti wà lábúrọ̀dì ẹ ti fi pa àwọn tó wà ní ó deserve voice. Gbogbo tó fi ń ṣọrọ̀ ajé níbi kíbikíbi tó bá wà lórílẹ̀ àgbáyé ó ti bẹ̀rẹ̀ sí ní dìbàjẹ́ ìbànújẹ́ fún ẹ. Tó bá lọ́mọ láyé Elédùmarè ó mọ̀ fáwọn ọmọ yẹn pa ẹlẹ́kún. Tó bá lọ́kọ ọkọ mọ̀ kú mẹ́ lórí nígbà tó lu mágùn ni. Ẹ̀yin olóṣì olórí burúkú yìí tí pásọ̀ bá ń bá yín sùn mo rán yín ni tẹ́ bá ń gbowó pásọ̀ tẹ́ fi ń ralé lábúrọ̀dì kí mo rán yín ni gbogbo yín pátá ni ìdá máa bá lé ní jẹ́ ká máa wò bá tù sẹ́ńdà tó ń sẹ́ńdì yẹn. Ẹ̀yin olórí burúkú forúkọ Jésù ẹ fi bà Nàìjíríà jẹ́ débi tó jẹ́ kí ni kẹ́tà ṣe gan-an. Tí Táíwò Òjó bá mọ̀ pàdúró òun gbà kó mọ̀ bọ̀ níbi tí wọ́n ti ń pa àwọn èèyàn náà kó wá forúkọ Jésù yẹn ṣe ààbò fún wọn. Ẹ̀yin olóṣì olórí títí kan gbogbo ẹ̀yin girlfriend wọn tán náwó fún gbogbo yín la máa bẹ́ ìpèjọ lẹ́ni. Kò ní bẹ́ńṣù ẹ fún wọn ni. Ẹ̀yin olóṣì olórí burúkú yìí. Lẹ́ni àwọn èèyàn wọ́n tún ti gbé àwọn èèyàn pa. Ìjọba Nàìjíríà ò dìde kí wọ́n sọ̀rọ̀ nípa insecurity. Àwọn pastors yìí náà torí àwọn ní aṣọ tó kángun ségun tó ń pè ní jẹ̀bẹ̀ kò sí tó sọ̀rọ̀ nù wọn àdúrà kógo búyọ ògo yóò ní yọ ògo yóò ní búyọ. Ẹ̀yin olóṣì olórí burúkú rádaràdà yìí. Must I wait for my family members to be affected? Must I wait till it gets to me bikin tó sọ̀rọ̀? Kí ni mò ń sọ kó lórí burúkú tí mọ́tò ó padànù yìí kó tó distract me. Now what are we saying today? Mo lọ sí overtime lánàá
and of which tó bá ẹgbẹ́ káàṣì náà decide pé wọ́n fẹ́ san fún mi lánàá dé pé bóyá tax àgélé tax ayọ̀tọ̀ wọn and everything. tí mo ṣe ṣiṣẹ́ tán láàárọ̀ ẹ̀ ká ní pé wọ́n san káàṣì fún mi ni màá máa gba níṣirò réètì tèmi màá máa gba not less than be almost 800,000 naira ní 90 kan. So when I come on social media to say that mo wà lára àwọn tó lọ ń gbà fún gan ju àwọn tó láwọn nílẹ̀ tí mo wà lọ gan. Yet I love Nigeria so much that it is only tí n bá fẹ́ jẹ́ abaramore jẹ́ ní mi ní sọ̀rọ̀ fún Nigeria. Because kò síbi tí mo dé when they appreciate me pé ìwọ bọ̀bọ̀ you are this you are that kìnnìkan ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Nigeria. Nigeria was not perfect when we were growing up. But yet it was not this bad. At least in the 70s, go and read history. In the 70s, Nigeria and Ghana were still lending money to Europe. If you don't know, go and know more. Continue history more now. And also research in the 70s, Nigeria and Ghana, they were still lending money to Europe. Wọ́n wá kọ sínú bíbélì wípé ọmọ méjì wá ìkan ní kinní kan wípé ìkan ṣe ara bí ara Ísọ̀ ìkan ṣe ohun bí ohun Jacob ó wá pawọ́dà bàbá wọn bàbá jẹ kí lorúkọ Isaac lorúkọ bàbá Jacob àti Ísọ̀ àbí ó wá pawọ́dà báyìí ó ṣe blessing yẹn tó bá ẹgbẹ́ ìgbà tó ṣe fún wa nìyẹn ńkọ́ tó tún kọ sínú ìwé fún wa pé ká mọ kàtórí wa ò dẹ̀ pé. tó bá ẹgbẹ́ nǹkan tó fi policies wọn mo sọ níbà ní last live video mi how many of you heard of Eric Kissinger report? How can we have so much resources and so much blessings ilẹ̀ tó ń ṣàn fún oyin àti wàrà ní Nàìjíríà yet àwọn kan dúró wípé true religion yìí àní rí bá ti ṣe àní rọ́nà gbígbà olórí burúkú yín wá ń defend àwọn tó ń ba ayé wa jẹ́ ní Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ dúró sí ibi tá a délé ní Nàìjíríà either political sector ni either religious sector ni ẹ mọ̀ gbọ́mọgbìn ni. Look at the bloodshed in Nigeria. Just imagine. And the only song you pastors are singing, you are fast, you oníṣẹ̀ṣe people. Tẹ́ rí owó ọ̀fẹ́ láti jẹun. The only thing all of you are saying is bámúbámú la yọ àmọ́ bóyá bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Ìkan lára yín la fẹ́ play voice note tí mo record. Alleged incident tó involve ẹ nìyẹn. Yet wọ́n máa ṣe program wèrè káàkiri both home and abroad, online and offline. Wọ́n ọ̀dẹ̀ ní yé rẹ̀yìn olòṣì yìí ń bẹ. Ṣé bí mo wọ live video kan ní few days ago tí bọ̀bọ̀ yẹn bóyá Yorùbá mi or something like me tí ẹ̀nà tí orúkọ ẹ̀ mọ́ tí mo wọ bẹ̀ tóhun ẹ̀ yí padà because body language ẹ̀ gan jọ yẹn ó sure wípé ó lẹ́bọ lẹ́rù and gẹ́gẹ́ bí ìṣe mi gẹ́gẹ́ mi ni mo jókòó ẹni tí mo ń sọ lórí live video tí mo wọ̀ ọjọ́ yẹn àṣírí ẹ̀ lélẹ̀ bóun náà ṣe ń mú yàwó tó ń bá wọn sùn káàkiri tí mo dẹ̀ máa gbé sáyé. Àwọn aṣèrè tó ń pray pé kọ́mọ àwọn máa ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ọmọ yóò ṣẹ̀wọ̀n gbogbo ẹ̀yin tẹ̀ wà lọ́dà prayer yẹn tẹ̀ ń ṣòṣì bí ẹran ṣẹ́wó lẹ́yìn obìnrin wèrè rádaràda tẹ́ ẹ̀ mọ̀ wúlò ara yín. Kì í dẹ̀ ṣe gbogbo obìnrin ni victim. Olórí burúkú yín náà èyí tó tẹ́jọ́ ń jẹ tẹ́jọ́ mu lábẹ́ àwọn pastors yìí. Nígbà tí trailer ò ti gbàrin yín ṣe bẹ́ẹ̀ ń gba owó olówó kòkó ẹ̀dẹ̀ rò pé gbogbo orí ló ṣe é yàn jẹ́. Ṣé bẹ́ẹ̀ ń gbowó yẹn lọ́wọ́ pásítọ̀ torí tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí olòṣì ló pọ̀ jù nínú ẹ̀yin náà. Tó bá di pé tírélà gbàrin yín tán lẹ máa wá jáde lẹ máa sọ pé victim níyín ṣé bá ń sọ̀rọ̀ lẹ́nìí sí mélòó nù yín ló jáde. Gbogbo ẹ̀yin tẹ̀ dẹ̀ ní bí mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ láṣìírí àwọn pastors yìí lọ́wọ́ Elédùmarè ó mọ gbé àpáta àdìgbòlù lẹ́yìn láyà tẹ́ ẹ̀ nílé mi mọ́ dáadáa ẹ̀ mọ̀ kan wàhálà yóò dìgbà tẹ́ bá tó táṣìírí tó pa yín pọ̀ tí lè fi jóná. Àìṣe bẹ́ẹ̀ ní lálàáfíà mọ́ bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo sọ ní lálàáfíà mọ́
wọ́n ń kó owó àwọn ìyá wa, ìyá tó ń tají, àwọn ìyá tó ń tata, àwọn ìyá tó ń ta èso, yìí tó ń ṣe fùfúta, yìí tó ń ta gàrí. Gbogbo yẹn wá kó àwọn ìyá yẹn, ẹ máa wá forúkọ Jésù, ẹ máa fi tírẹ́tì wọn, ẹ máa da nǹkan káàkiri àwọn kámpù yẹn. Ó dìgbà tán bá tó náwó wọn tán, olórí burúkú ẹ̀yin pásọ̀sì yìí dẹ̀ tún máa lajú yín sílẹ̀, wọ́n máa fẹsẹ̀ rìn lọlé, ẹ̀yin á máa gun bulletproof vehicle, ẹ máa gun mọ́tò bọ̀gìnì kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ ní ṣoríire, gbogbo yín pátá ẹ ní ṣoríire. Àwọn ọmọ yín ò ní rí bá ti ṣe, wọn ní rọ́nà gbégbà, wọn ò ní jiná fún yín jẹ. Ẹ wá là ń bú Jésù yẹn, ọ̀nà dàtà ní bú Jésù yẹn. Jésù tó lajú sílẹ̀ kí àwọn ìyá tó ń ṣiṣẹ́, àwọn bàbá tó ń ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tó ń pàtẹ ọ̀kadà sọ́dọ̀ yín ní àwọn kámpù yín yẹn, kọ́là aṣọ ọrùn aṣọ wọn ò bá tara mu mọ́. Kọ́lọ̀ ọrùn aṣọ wọn báyìí, wọ́n jẹ́ ṣiṣẹ́ yín olòṣì, ẹ̀ ń fi bólúgbohùn ní bí àfọ̀ṣẹ ni lẹ́ máa fi gba gbogbo owó ọwọ́ wọn. Ẹ̀yin olòṣì olórí burúkú tó ti lé òṣì jáde. Mo sọ fún yín pa tó ti resume padà fúlé ẹni rọ ni. Níbi tára dẹ̀ ta mí dé lẹ́yìn voice note àlẹ́jì eléyìí náà, àwọn míì tún máa tẹ̀lé. Àyàfi tí n bá wà níbi iṣẹ́ nìkan ló yà kù. Ẹ rò pé bóyá mò ń ṣeré ni. Man kan náà get in touch pẹ̀lú mi ní Sweden, allegedly òun náà send àwọn voice note kan tó powerful sí mi nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti MFM. Mi tí mọ̀nà tí mo fẹ́ gbé yẹn gbàgbà torí yẹn deep ju nǹkan tí in fact voice orí fóònù tí voice note yẹn wà, fóònù yẹn dá wúwo lọ́tọ̀ ni, mi ìmọ̀ bóyá megabyte voice note yẹn ló. Ẹ wá jẹ̀gí fóònù lánàá. Òjíṣẹ́ TV àníṣe fóònù tí voice note arákùnrin yẹn wà, fóònù yẹn dá wúwo lọ́tọ̀, tí n bá fi sápò báyìí ṣe ni máa ń bẹ́ǹdì rìn báyìí. Allegedly ìjọ tí torí mi bá dẹ̀ tọ́ọ̀chì báyìí máa jù síta tí ò ṣe torí jẹ́jẹ́ mi mo jókòó tí wọ́n gbẹ́jọ́ wá bá mi kóhun àtolúkọ̀yà lọ máa bára wọn fà á. Kò jù bẹ́ẹ̀ lọ. Lágbára. Ẹ ṣá ní blọ́ọ̀kì eléyìí tó waste time wà lálẹ́. Ẹ ṣá ní blọ́ọ̀kì. Ẹ má wọrí, ẹjẹ́ kan mọ̀ rí wa, àwọn lára ń ta ìkòkò ọbẹ̀ wọn ò kàn fọ́ lásán, ìkòkò ọbẹ̀ wọn ti ya, ó ti jóná. Now tó bá yẹ pé mo ní láti dúró kí nǹkan ṣẹlẹ̀ kó tó di pé mo sọ̀rọ̀, then it is already too late. Ibi tí mo wà yóò ní mi lára, nǹkan kò ṣe mí, mò ń lọ bí iṣẹ́ mi, mò ń bọ̀. Then it means that you people should be asking, okay, kí ni ti bọ̀bọ̀ ìgànnà? Kí ni ti ẹ̀ gan-an? And I like I said several times, if there are 1,000 reasons why you shouldn't even consider the things I drop, I should try to leave aside sentiments pé bí mo ṣe address àwọn bàbá yín nínú Olúwa. Àwọn bàbá yín nínú Olúwa ni kì í ṣe bàbá tèmi nínú Olúwa, mo ti gbà wòsàn, mo ti gbà tú sílẹ̀, and there is no going back. Last year ẹ jẹ́ ń pe ara àwọn tí wọ́n gbọ́ information yẹn pé ibi tí bọ̀bọ̀ Rotimi kó ní property ní Nàìjíríà á mọ̀ bẹ̀. Tẹ́bà Abuja ni mo ti send ẹ̀ sí mi. You people don't know what I go through in the hands of all these good for nothing men now. Wọ́n ń porúkọ Jésù níta níṣẹ́ mọ̀ wọ́n délédélé ni. Tẹ́bà Abuja ni àṣírí yẹn ti tú. Pé wọ́n sọ ohun kánípélédì yìí wà online ni. Òun náà consistent láti jọ mi ìbá gbé wá sókè pé kó sọ. Torí òun lo information yẹn kọ́kọ́ jáde sí lọ́wọ́ tó pè mí pé rotẹ́ wọ́n sọ débi wípé tó o bá ní property ní Nàìjíríà wọ́n á wà kàn kó o lẹ́bí ní Nàìjíríà wọ́n á gbé torí wọn ò ní anything against mi ju òótọ́ tí mò ń sọ yìí lọ mo dẹ̀ ti pè wọ́n lẹ́jọ́ pé ok ẹ wá proof ń tẹ̀ ń ta fáwọn èèyàn tíjọba Nàìjíríà ò dẹ̀ mọ̀ pé yín gangan ní yahoo tábà gángan náà níjọba tó dání ṣé àwọn bàbá Adébóyè ṣì máa láwọn ń ṣe program
má béèrè 1 billion tíjọba òde ní wọ́ọ̀dì wọn pé ok ibo lẹ ti ń rówó èbó ló ti wá ayé Nàìjíríà ti bàjẹ́ náà tí wọ́n máa bó tiẹ̀ wá béèrè lọ mo bọ̀ mo béèrè dúró náà ibo lẹ́yìn pastors yìí ti máa ṣe meeting olùkọ́ ya fọ́dà nàdá ìfifáyà lẹ́ẹ̀kì sáàrin àwọn tó mú nígan ni o wà báyìí fífá kìí jẹ kò sí fáyà kankan bí báyìí èwo ni wọ́n fẹ́ sọ èwo ló fẹ́ mú lò lọ́sẹ̀ yìí kò jìnnà sí ẹ mú jáde àwọn story yẹn pọ̀ lẹ́nu ẹ ó dà máa sọ fún wọn pé ẹnìkan lóyún oyún ò lórí ó níbi tá ti ṣe meeting náà tí ó bá níbi tá ti ẹ wá dúró inú mi dùn pé liberation yẹn ẹ lọ wo comment London kan tí bàbá Kúmú yìí sọ náà it shows that this liberation is going far and wide beyond what we could ever imagine. If that is a consolation at all bí n bá ti ṣe live video tán bàbá tún mú ọtí lé orí ọ̀rọ̀ yín ni òun tẹ̀ wá mú ní US bíbà l'Arizona bíbà dáadáa kí n mú tán nírọ̀lẹ́ kí n jáde kí n mú tán nírọ̀lẹ́ kí n jáde kí n ṣeré jáde ibo lẹ́yìn how did we get here èmi náà understand tẹ́lẹ̀ tí n bá gbọ́rú ọ̀rọ̀ bàbá Kúmú yìí ṣe ni máa gbé bíbélì máa lọ sórí òkè ó yá ìwọ Ọlọ́run agbára tó lè jẹ́ kíkà wù ó yá tí wọ́n bá gé kẹyàn agbára wá fún mi lágbára. Oh my God. Agbára tí màá fi fọwọ́ kan yàn tán gé tí ó sì wù padà bàbá wá gbé fún mi olórí bu wa èyí tá à ń mu gan-an tí girlfriend wa ń gbé fún wa ó ń pòórá mọ́ wọn lára níbi táyé wa bàjẹ́ dé á tó bọ̀ sí eléyìí tí wọ́n gé tẹ̀ní ká wá wù padà à ń mu gbẹ́gbẹ́ mí nínú àwọn àtàn láǹpẹ̀ fàgbára wèrè tẹ́ tí ò sí àti mú ọyàn ọmọ lọ́mọ àti mú gbẹ. àti mú gbẹ á tó bọ̀ sí eléyìí tán gé ṣé bẹ́ẹ̀ ni wọ́n rèé bí àkókò fẹnu sọjì láwọn pásítọ̀ wèrè how many obìnrin náà ti bá sùn tóbìnrin yẹn ò jára ayé tí ò járọ̀ ọ̀run mọ́ à ń béèrè agbára wèrè tó bá wà láyé jẹ́ tí ò jẹ́ ká lè lo thinking faculties wa ẹrù òde bá ẹ̀yin òbí tẹ́ lọ́mọ tẹ́ ń kó wọn lọ sábẹ́ àwọn bàbá yìí. ó ti trust wọn tán. tí ìyá pe ọmọ ọdún mẹ́jọ mẹ́sàn-án what would you want to be tomorrow? ọmọ yẹn ò rò lẹ́mìí I want to be a pastor tó bá rí fídíò yẹn 3-4 years ago ọmọ yẹn wọ rẹ́ẹ̀dì báyìí ó jókòó sórí àga ìyá yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ why would you want to be a pastor why? ó dẹ̀ fún ìyá yẹn reason mẹ́ta number 1 they are rich ẹ̀rí páyé yín ti bàjẹ́ if this is the only thing that your Jesus is alive for or came for àtẹ̀yìn àti Jésù yẹn ní ṣoríire ní Jésù oríṣiríṣi tẹ̀ ń preach yẹn ní olùṣọ́ lórí burúkú yìí. Jesus pastors are rich. ìyá yẹn ní okay what's another reason? They wear designers. The next thing tọmọ yẹn máa sọ only then when people see them they bow down to them. This is what you have used Jesus to destroy in our lives. ẹ̀rù òde bá ẹ̀yin òbí ẹ̀rù adániwá yóò bà yín. a máa fàjà àwọn tí ó tún gbàlà lẹ́ni wọ́n gbàlà. And finally kí n tó play voice note ẹ bá if you have 1,000 reasons why you shouldn't even listen to this guy talking, but out of few reasons tí mo ní that you should listen and even consider. Number 1 kọ́kọ́ wò wípé when this movement started late 2018 ṣé bàbá etí ẹ̀rọ wípé ó lè já síkú àbíyè if I die I die if I perish I perish ṣé bẹ́ẹ̀ ni Esther sọ ṣé bẹ́ẹ̀ ni Ruth náà sọ fún yọkọ ẹ̀. And for the fact that pé ìgbà tí àwọn messages yẹn wá ń gbà yẹn tẹ́mi gan mọ̀ pé yóò gbòòrò yóò mú mi tó báyìí pé tí màá mọ̀ fàjà ṣé bí àkàn post lásán gbà yẹn ni tí mo kàn máa kọ́ ní gbogbo àwọn tí n bá wà níbi iṣẹ́ wọn àlùjọ náà jẹ́ sinmi ó ń re àwọn ìwé ibi iṣẹ́ mi lélẹ́yìí kẹ́ ẹ ti rí ìwé ibi iṣẹ́ lẹ̀ ń wò yìí tí wọ́n bá ti gbé àmàsáré jáwèé máa kọ́ lẹ̀ pé kí náà tún gbé wá ó ń re. tó táwọn bàbá yín bá ní àwọn receive message wèrè kan ó ń re ó ń lélẹ́yìí àwọn receive message wèrè kan àwa gan receive message òótọ́ látòrí ìtẹ̀mímọ́ wa. ẹ wá sọ Ọlọ́run yẹn ẹ wá confine yẹn
to fit the fact that ayé òṣì tẹ wá yẹn pé ẹ ní nítẹ́lọ́rùn ẹ dẹ̀ ní nítẹ́lọ́rùn ẹ ní nísìnyí tẹ́ fi jáde láyé. bẹ́ẹ̀ ni ìgbókè gbogbo ìgbà yẹn mo kàn máa ń kọ́ respectfully pé nǹkan tẹ́ sọ nínú Bible gbogbo ìgbà yẹn náà dẹ̀ lélẹ̀ ojú tèmi náà ṣe ń jí sí ẹjẹ́ ń jókòó ka Bible. báwo ni màá ṣe first degree second degree certification programs oríṣiríṣi tá a dẹ̀ lálùyọ́ tí ó wáyé pé Bible tó bá ti dọ̀rọ̀ Bible la máa kúnlẹ̀ kà la máa I would rather kúnlẹ̀ ka physics and chemistry textbooks and maths and English and economics or any ìwé Yorùbá than whatever I was wasting my time on lórí Bible tẹ́lẹ̀ because I've seen it all. torí bẹ́ẹ̀ ṣe ń fi ẹnu sọ wípé Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ alágbára ń bọ̀ láti wá ṣe ẹran tí ọdún tí wọ́n kọrin yẹn ẹ rántí finally ẹ ń fẹnu sọ wípé Jésù yẹn bọ̀ yet ẹ yé fi orúkọ Jésù yẹn bà àwọn èèyàn láyé jẹ́ so ìwọ ni ká mú gbọ́n bẹ́ẹ̀ màá wá kọ àwọn kinní yẹn gbà pé but bàbá Adébóyè bàbá Ọlọ́pàdé Bible says this which goes against your heretic teachings. Those were the days, don't forget I've said it before, tí máa post ìtàn sórí Facebook máa dẹ̀ log out lórí Facebook mi èmi fúnra mi ni máa log out torí wípé àwọn èpè tí àwọn èèyàn máa ń ṣẹ́ lórí ẹ̀ kì í ṣe àwọn èèyàn lásán àwọn pastors tí wọn mọ̀ pé mi gan máa wá degungun ẹja sí wọn lọ́rùn báyìí màá wá mú I'm telling you ká ní mo mọ̀ ń gbogbo ìgbà ni ó yẹ kí n máa ṣe fídíò torí at least n bá ṣe fídíò ńgbà yẹn ẹ máa rí date details ńbẹ̀ pé kí ni bọ̀bọ̀ ẹ̀ kọ sílẹ̀ tí pásítọ̀ ilé bá ti ṣe é pé number 1 màá kọ́ lè pè yẹn lẹ̀ number 2 mo wá ń try láti track kẹ̀kẹ́ pé ẹ ti fún mi ní date tí Jésù yín tó fẹ́ ṣe nǹkan báyìí torí nǹkan tẹ́ fi threat wọn gbà ní because Bible says touch not my anointed and do my prophet now torí wípé o sọ ilé ìsìnránṣẹ́ Ọlọ́run láàrin ọ̀sẹ̀ méjì láti 2018 olórí burúkú gbogbo yín ò dẹ̀ béèrè wípé kí ló dé tí Ọlọ́run yẹn ò gbọ́ àdúrà yín lórí ọ̀rọ̀ Awíkòkò yìí there is only one answer Ọlọ́run òótọ́ tó wà kò gbè lẹ́yìn alábòsí tí rọ́bà dẹ̀ lọ lógún ọdún ìjọ kan báyìí lóòótọ́ ń bá òótọ́ ti wá dé báyìí ìtúsílẹ̀ dé òmìnira dé àwọn èèyàn ò bọ́ tipátipá ó kàn yẹ pé ẹlòmíì tó bá fẹ́ bọ́ ó máa lágbára torí pé ọ̀rọ̀ bíbọ̀ ẹ̀ máa dàbí ọ̀rọ̀ pépà tó wá sẹ́nu photocopy machine ni téèyàn ò bá farabalẹ̀ ni ó yà ni kí ẹ ti mọ àwọn pépà tó bá há sẹ́nu photocopy yẹn téèyàn bá fà jújùjú báyìí ajá lọlé ẹ̀kún ó bọ̀ ni. now later gbogbo àwọn ratio àwọn tó ń go against post mi àtàwọn tó ń support ó wá bẹ̀rẹ̀ sí ní change débi wípé ó wá di 50-50 gbogbo ìgbà yẹn mo ti ń ṣe fídíò short videos n tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ wọ́n ti dúnkokò mọ́ mi láti 2018 November àmà ti wọ 2019 wọ́n dẹ̀ fún mi wọ́n ní Jésù fún mi ní ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ẹ mọ́jọ fún mi lọ́sẹ̀ mọ́ bí mo ṣe ń ṣe live video lọ́wọ́ ẹ jẹ́ Jésù ò pa mí ẹjọ́ pa mí kí n mọ́ jì mọ́ kí n tó lọ sùn mo ṣe fídíò pé mo fẹ́ lọ sùn mo mọ̀ọ́mọ̀ sọ nínú fídíò ẹ pé mo fẹ́ lọ sùn ní kẹ́ ẹ lè pè mí pa Ọlọ́run truth love and humanity. so a tó bọ̀ sí wípé mo tún wá lọ sùn aláyọ̀ látún lá mo jí mo gbómi sẹ́nu ni mo mómi mi jẹ́ tí lè wẹ̀ gan pé jẹ́ kọ́kọ́ kí n mọ̀ dà yín lágara torí mo sọ wípé tó bá ti di anytime from HPN who am I tí ìbá ṣe pé support ẹ̀yin tẹ́ ẹ fẹ́ òótọ́. finally ratio yẹn ti wá change from 50-50 gansin àwọn tó support ń tà ń ṣe even labẹ́lẹ̀ tó pé ìtìjú ò jẹ́ kí wọ́n lè bọ̀ sí gbangba torí ibu problem of what will people say ó ti wọ bóyá bíi 98/2 irú àwọn 2% yẹn nírú Beatrice àti olórí burúkú tó pe rẹ̀ ní Àkẹ́jù Emmanuel JP tí ó mọ̀ pàṣán ayérayé. ẹ̀ka hallelujah tó ṣe lájọ́ àwọn afọ́jú. bẹ́ẹ̀ ni à ń lájọ́ afọ́jú ni ó pe rẹ̀ l'Àkẹ́jù Emmanuel JP àbí kí náà ń pè JP wèrè tí ó kàwé tí ò lọ́pọlọ tó fi JP sẹ́yìn orúkọ ẹ̀ lólórí burúkú tó pe rẹ̀ l'Àkẹ́jù Emmanuel. bẹ́wúrẹ́ wa bá fojú tó bá ti ń bojú wẹ̀yìn báyìí ó ń fèpè fèlé pè yín ni
ẹ̀yin olùṣe olórí burúkú. Now ẹ jẹ́ ká bọ́ sọ agbani ètò pé ṣé mo ever believe pé assignment yìí ó lè já síkú. Tí n bá sùn gbà mí gbà yẹn má rò pé àwọn bàbá yìí mọ̀ lágbára gan, Jésù wọn mọ̀ lágbára, gbogbo èpè tán ń ṣe yìí a máa ríngì lórí mi, a máa rí gbogbo ìgbà tí mo wà ní school gbà yẹn àwọn èpè yẹn máa wá rìn torí gbà mí mo lè sáré ju nǹkan kan kí n tó lọ sí class, èpè yẹn á ti pọ̀ ó rìn yín ni kò tí ì já yín jẹ, nígbà tó bá já yín jẹ tán ẹ mọ̀ á fà. For the fact that wípé ẹ̀yin gan fúnra yín ti rí wípé kò sí Ọlọ́run kankan tó ń gbọ́ àdúrà àwọn bàbá Adébóyè, mo sọ ní mi ẹran mò ń fọwọ́ gbà kí ìṣègùn, kò ní Ọlọ́run kankan tó ní agbára bí kò ṣe Ọlọ́run tó ń ba ayé aláyé jẹ́, máa gba owó olówó, máa kó pamọ́ fáwọn ìrandíran wọn tí ò ní sí mọ́. ṣe báwọn ojú ni kì í ṣàrùn mú. Of what essence? Ó ní òòṣà tá a bá sìn tí ò gbé ni, a fi irú òòṣà bẹ́ẹ̀ lẹ́nu. Ọlọ́run òótọ́ tó dẹ̀ wà tí ò ní wà láràrá, tó bá ti gbé ìgbésí ayé pé ìgbà tí ń bá ti pé kí tọmẹnì kejì ó bàjẹ́ o máa rí bá ti ṣe, Ọlọ́run yẹn là ń introduce sí yín pé wọ́n ṣe ẹ̀yìn ará church ni wọ́n máa ṣe àtẹ̀símọ́nì pé sister Lágbájá is getting married in the next 2 months. Olórí burúkú yóò mà ní nísinmi mọ́ nínú church tẹ́ ti ń pe Jésù yẹn náà ni. Brother Lágbájá mà ti gba appointment pẹ̀lú federal government of Nigeria. Olórí ibu yín tẹ́jọ́ ń pe Jésù, inú yín máa ń bàjẹ́. Inú ẹ mọ́kọ̀ péjọpọ̀ ara sílẹ̀, ẹ mọ́kọ̀ ìpéjọpọ̀ ara sílẹ̀, olórí ibu yín. Ṣebí nínú ìpéjọpọ̀ ara yẹn náà tá à ń sọ yìí ni ẹni tó jẹ́ wípé òun àtọkọ ẹ ti marry láti bí 6-7 years láàrin yín, ẹ̀yin náà lẹ so wọ́n papọ̀, ṣùgbọ́n wọn ò tí gbọ́ pa wọn ò gbọ́ pó, wọn ò dẹ̀ ní wàhálà, ẹbí wọn gùn ò yọ wọn lẹ́nu. Ṣùgbọ́n ẹ̀yin wèrè nu Jésù, tíru obìnrin bẹ́ẹ̀ bá ti ń jó gbẹgbẹgbẹgbẹ ọbramáyé ẹ máa wá pera kí ló ń dùnnú ara, kí ló ń dùnnú ara ní ẹ̀nà akọ ajá akọ ọ̀bẹ́pẹ, kí ló dé tó ń pè bẹ́ẹ̀. Wọ́n ti tó bí ọdún 7 àbọ̀dún 8 tó ti má rí, kò gbọ́ bí nǹkan bá kánlé òjò ni, kò gbọ́ nǹkan kan, bọ́n ṣe ń dà sí lára ló ń dálẹ̀. Ibi tẹ́ ẹ ti ń ṣèdúpẹ́ lọ́wọ́ nìyẹn o, ọ̀rọ̀ lọ́rọ̀. Finally irú obìnrin bẹ́ẹ̀ wá jó wá sọ́dọ̀ immediately tó ń bọ̀ lọ́dọ̀ ìyá àbẹ́jì ẹ wò láìpẹ́ láì jìnnà lórúkọ Jésù á bá yín gbébèjì, á bá yín kẹ́bẹ̀ta, á bá yín. Ṣé borúkọ Jésù ibi tí ẹ ti ń pe Jésù náà lẹ ti ń ṣe yẹn? Immediately tẹni yẹn dọ́dọ̀ yín ẹ change ohun. Ṣé bíbí péjọpọ̀ ara náà nìyẹn? Ṣé bínú péjọ how many evidence ẹ fẹ́ jẹ́ ká wí kókó fún yín wípé yín tí wọ́n ti fi orúkọ Jésù bàjẹ́ ó ju ìyẹn tí ó bá ní nǹkan kan tó tún ṣe lọ rí? Ṣé bí ẹ̀yin orí pẹpẹ ni Pastor Káyọ̀dé Williams tí mo post pẹ̀lú opó inú ẹ̀yin pẹpẹ lórí woman yẹn ló ti kọ́kọ́ báàsù tó. Àwa tá a ṣe Jésù gan, tá a ṣe Jésù, mi ì lè disrespect obìnrin tó bẹ̀ yẹn. Lórí pẹpẹ tẹ́ ti ń porúkọ Jésù, iná òde gbé yín kẹ kókó há mọ́nú òbò kí wọ́n wá ka yín mọ́bẹ̀. Torí wípé Jésù yín yẹn náà ní tó fẹ́ nìyẹn ká mọ̀ fi bára wa láyé jẹ́. The same Pastor Káyọ̀dé Williams ni another woman wá bá mi wípé níjọ́ náà náà Mrs. Lágbájá ẹ jẹ́ bá mi gbé gàrí wá, ẹ bá mi gbé gàrí, ẹ bá mi rẹ̀, ẹ bá mi gbé wá, ó fipá bá woman yẹn lò pọ̀. I have the voice note. Ṣé borúkọ Jésù náà lẹ́ ń pè? Abíọ́dún kí lorúkọ ẹ̀ náà? Prophet Abíọ́dún Elijah àbí kí lòun pe títí ẹ̀, òun náà máa ń káwọn èèyàn lọ sí Jerusalem. Ṣé bó pọ́ lòun náà ń bá sùn? The only problem pẹ̀lú òpó yẹn ni pé wọ́n jọ ń gbádùn ara wọn ni owó lopó yẹn fẹ́. N tó dẹ́ promise òpó yẹn kò ṣe, òpó yẹn ṣe wá bá mi, ó wá fẹ́ lò mí láti gba owó, mi ì ṣe torí owó, I want to expose them ni. Tí mo fi gbé síta ń gbà yẹn, kébínú church ń bẹ lòun náà ti ń bá woman yẹn sùn.
bẹ́ẹ̀ mo dẹ̀ wá béèrè lọ́wọ́ yín títí pé ẹ dúró ná torí ìgbà míì tí ọ̀rọ̀ sọ́kẹ́ẹ̀tì yìí bá wọra tán ká má parọ́ tanra wa èèyàn kì í lè kọ̀ǹtrólẹ̀ débi pé yóò mú gbé bẹnu ni ọ̀rọ̀ lẹ́lòmíì máa ń pariwo nù yín níṣojú Jésù yẹn báyìí níṣojú Jésù yẹn kòrókòrò báyìí lẹ ti ń kẹra yín ẹ mọ̀ wá ṣe bí I don't know ọ̀rọ̀ tó yẹ kó mọ̀ panilẹ́kún ó fọ́ ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó yẹ kó mọ̀ panilẹ́kún ni. ẹ ń wo picture àwọn actors tẹ pè ní Jésù láfíríkà ẹ ń wò báyìí káṣẹ wà ní Jésù nìyẹn lóòótọ́ pé wọ́n ya fọ́tò ẹ̀ níṣojú Jésù báyìí ó kọ orí obìnrin sọ́dọ̀ Jésù báyìí so that wàá lè máa rí Jésù yẹn àbí o wá ń fún ọmọ yẹn ní o tún kó láti wájú o tún Your Jesus must be very dirty, must be very filthy and disrespectful to our ladies. It's so sad. And number 2 reason, if that is not enough, pé okay, bàbá ẹ̀ mọ̀ pé àwọn pastors ìjẹ́ pé bóyá anointing kankan wà mo ti prove yẹn. Pé kò sí anointing kankan tó ń pa anybody. If you call a spade, nothing is going to happen to you. Agbára ayé burúkú náà ní tán lè fi pààyàn ṣùgbọ́n nípa lórí èmi Rotimi Daniel Awikoko àti gbogbo àwọn tó fẹ́ fà á já ní tọkàntara kò sí nǹkan kan tán lè ṣe fún wa àti kọ́kọ́ mú yẹn dúró ná. Then number 2 reason pé okay tí wọ́n bá wá approach Nigerian pé okay o tí ẹ̀ wá ṣe nǹkan báyìí the first thing tí ọmọ Nigeria average Nigeria máa béèrè ni wípé okay èló ni máa rí ń bẹ̀. And I tell you today excuse me. If I decide to start using my pages or my foundation to make money, rather tí mo fi ń lo owó ara mi máa fi run ẹ̀ yálà tí máa fi ní gbókè o tí àwọn kan fi dìde pé iṣẹ́ Mr. Rotimi ẹ̀ lè mọ dákì ní ìṣesẹ́ let's join hands iṣẹ́ gbogbo wa ní gbogbo wa la gbọ́dọ̀ jọ jàjà ẹ̀ tí wọ́n dẹ̀ dúró láti jọ ẹ̀ pé gbogbo kéèsì tó bá ti wà lẹ́bàá ẹja mọ̀ já lọ and tí mo dẹ̀ ń fi gbogbo opportunity tí mo ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá iná ò ní tó ọwọ́ yín ẹ mọ̀ rí bá ti ṣe mọ̀ rọ́nà gbégbà Elédùmarè ó túnbọ̀ mọ bùkún yín. Tí n bá fẹ́ lo foundation yẹn it is a registered foundation òǹtẹ̀ Nàìjíríà wà ń bẹ̀ Rotimi Daniel Foundation for Peace and Equity tá a dẹ̀ outline gbogbo nǹkan tó yẹ ká mọ̀ ṣe tó wà ń bẹ̀. Tó bá wá di pé mo fẹ́ fi make owó látijọ́ yìí àwọn ọmọ aláìníyà àti àwọn special need kids lásán tí mò ń tọ́jú tí n bá gbé wọn sórí social media àwọn notable Nigerians á dìde náà wọ́n dìde torí pé mo mọ̀ pé aláàánú ni wá but mi ì ṣe how many times àwọn èèyàn tó bẹ Mr. Rotimi ẹ̀ kì í fẹ́ ṣe kíní kẹ̀kí fẹ́ because mo mọ àwọn èèyàn. I know that wọ́n náà ń ṣe nítorí owó ni mò ń ṣe nítorí owó 2024 wọ́n fowó lọ̀ mí mo ṣẹ́ ìpè fẹ́ nìyẹn mélòó nù yín náà máa fún ní 10 million lásán tí ò ní ti dákẹ́ láti jọ yìí mélòó nínú yín abẹ́rò pé as at that last year 200 million naira jọmọ ekeri owó. Finally lórí ọ̀rọ̀ tá a fẹ́ ṣe lénìí ẹ gbé pé a sì ń bẹ́ẹ̀ kò yé yín àwa ò sí ń bẹ́ẹ̀ wọ́n sọ fún wa ni màá dẹ̀ sọ bí ọ̀rọ̀ bọ̀bọ̀ náà tí bá a ṣe líǹkì torí wípé onírọ́ ló mọ́ ní ẹlẹ́rìí òun ó wà lọ́rùn